To my dearest fans, colleagues, family, and supporters across the world. Láti bí oṣù méjì sẹ́yìn tí mo ti lose ọmọ mi, ni mo ti wà nínú ìpòrúurú ọkàn àti ìbànújẹ́. Àmọ́ bí mo ṣe wà nínú ìbànújẹ́ yìí, bẹ́ẹ̀ ni gbogbo àgbáyé jẹ́ kí n mọ̀ wípé àwọn wà lẹ́yìn mi. Mo rí ìfẹ́ tẹ́ fi hàn mí o. Mo ń fìlì àdúrà yín. Ìtọ́jú yín gbogbo ẹ̀ náà ni mo rí. Ẹ ṣé mo dúpẹ́ o. From the bottom of my heart, I want to say a very big thank you to everybody across the world. Mo mọ̀ lórí o. Orin ìgbàgbọ́ kan sọ wípé ìgbà tó bá tẹ́ wá lọ́rùn, you are the most high. Bí ó dẹ̀ tẹ́ wá lọ́rùn, you are the most high God. Mo ti gbà fọ́lọ́run pátápátá. Ẹ ṣé mo dúpẹ́. Mo mọ̀ lórí. Today, I rise again. Not because the pain is gone, but because I know Ayomekun will want me to. My passion calls, and it is time for me to return back to the screen where I belong to. To all filmmakers, directors, producers, and my industry colleagues out there, I am back, stronger and wiser. Let's speak magic again. Tó ẹ̀yin èèyàn wa, ìmọ̀ ti gbọ́ nǹkan tí arábìnrin tí ó wà nínú fídíò yìí, èyí tí gbogbo wa mọ̀ sí PEJU OGUNMOLA, ẹ ti gbọ́ àwọn ọ̀rọ̀ tí ó sọ, ẹ sì ti gbọ́ àwọn àlàyé èyí tí ó ṣe nípa ikú ọmọ rẹ̀ tó kú ní bí oṣù méjì sẹ́yìn. Iṣẹ́ yá.